bá jásí pé dédé borí rẹ̀ bá ṣe fẹ́ pọ̀ tó ó ti fojú yà ó sì ń dírìmù rẹ̀ lóòótọ́ òfin tó le náà ló fúnra rẹ̀ ẹni tó rí tó gba fọ́ọ̀sì ń ìyà díẹ̀ kọ́ ló pàṣẹ o bọ́ọ̀lù tó wọnú nẹ́ẹ̀tì gbàkúgbà náà gbà o tán bá sí dédé ìpá tí wọ́n tì bọ́ lára ni kò ní wojú lé ìwọ náà ò ní wojú lé tó ń lọ òun tó o bá jẹ̀pá tó bá ṣe mọ ń bọ̀ tó bá ṣe mọ ni ó mọ wọn mọ tì í bọ̀ la ẹni tí bá ti ń sáfọ́ bẹ̀ kò lè wí ní ogun bá nàbì bá sáfọ́ bẹ̀ ni ṣé Islam ó rí díjòkó àwọn àtàná òun náà sá fún gbogbo ẹni tá a bá rí i pé ó di gàárì ẹ̀sìn rẹ̀. ya nudahatul li ibadillah ya ishqa kulli rijalillah wa qudwatun fi dinillah ya shaykhana ya salati ya haidhan asrarillah ya faizan bi'izzillah ومجتبى لطريق الله يا شيخنا يا صلاتي يا حجة في دين الله لكل أهل طريق الله وأسوة في نهج الله يا شيخنا يا صلاتي نور الأزمان ألف صلاتي نور لبيان ألف صلاتي نعم الخليل شيخ لمعاني ألف صلاتي شيخ لفهومي ألف صلاتي شيخ لعلومي ألف صلاتي فنون لفني ألف صلاتي ألف صلاتي يا صاحب العز والإكرام والفضل والفضل ألف صلاتي بحر المحيط في علمه بدر التمام ألف صلاتي معروف بالذكر بين الأنام شرقا وغربا ألف صلاتي سماه أحمد والإيد مشهور بالشيخ ألف صلاتي معلم محمد وعبد العزيز الخادمان لشيخ صلاتي على حاج صبو وابو سيري الخادمان لشيخ صلاتي الحاج موسى القادري ألف الدكي أختم حياتي بذكر صلاتي وانظر يمينا ثم شمالا ما مثل شيخي ألف صلاة لخليفة ألف. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات صلى الله عليه وسلم وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا آمين بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين آمين يا الله يا مجيب الدعوات آمين يا الله. أدوك فون الحمد لله عليكم كما بدنا محمد صلى الله عليه وسلم يبا النبي دادا يكينو صلى الله عليه وسلم اجا يبا النبي كوكو متا دادا صلى الله عليه وسلم إلا الصلاة عليكم بيبا شيمبا محمد صلى الله عليه وسلم كما باو اني اولون لاپapọ̀ tí Ọlọ́run fi kẹ́ wa آمين مولانا شيخ آدم عبد الله الإلوري رضي الله تعالى عنه
مولانا شيخ كمال الدين الأدبي رضي الله تعالى عنه. مولانا شيخ يوسف الأبهجي رضي الله تعالى مولانا عنه. شيخ أكبر قدومة رضي الله تعالى عنه. مولانا الكبريت الأحمر أحمد الرفاعي عند الصلاة رضي الله تعالى عنه. اغفر لعبد الله صلاتي يا ربي يا غفار، يا ربي يا غفار، اغفر لعبد الله صلاتي. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. mo wá kí ìkàlẹ̀ tí a wà yìí Yakumullah. bàbá wa níṣẹ̀yẹ أدام الله حياته. ọlọ́run ṣe yín ní ìbòjì ó sì ṣe yín lókun fa orí fún àwọn èèyàn tipẹ́tipẹ́ Alhamdulillah. eré àga ọlá náà lọ́lọ́run wá gbé ẹ̀yin náà sí. Alhamdulillah. ọmọ tí bá ń jọlá bàbá yìí lásán tí ò bá ṣe fún ojú ayé rẹ̀ náà ni ó ti jọlá dádì rẹ̀ tán. Allah. àṣekún yín ló gbé yín jókòó sáàyè yìí kìí sọlá bàbá nìkan. Alhamdulillah. àwọn èèyàn tàyàn débi wípé kán wá gbọ́mọ tí ò lè mójútó sẹ́ sí díẹ̀ àbọ̀mọ tí ò kóyì fúnlé bọ́lọ̀ ń ṣe ṣe àwọn bàbá látàná wá dè ní èní ó pa kò pa àná nítàn bú Alhamdulillah. lára yín bí yẹn bá ti ń wojú yín náà yóò máa wojú bàbá tàná ń bẹ̀. Yallahu ta'ala. harakatan sakanatan haibatan wa jalala Hayyakumullah. báwọn náà ṣe máa ń mú ọ̀pá dání ni ọ̀pá àwọn ẹni ọlọ́run má ṣe pé lọ́pàá lásán àṣẹ́kùbọ̀ ọ̀pá tá náà Musa fi Alayhi salatu wassalam. tó nà sódò tó sì la odò tá sì fi gbabẹ̀ kọjá dédé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ṣẹ́kù sọ́dọ̀ àwọn ẹni ọlọ́run. Hayyakumullah. bàbá wa nàkíbílà Sharafu tàná Radiyallahu ta'ala anhu. àwọn náà nírú ọ̀pá yìí náà kọ́dà wọn sọ pé bàbá sẹ́yìn ló fún àwọn. Allah. Radiyallahu ta'ala anhu. ó tún wá nìkan tí bàbá tó wá jogún lọ́dọ̀ dádì wọ́n máa ń fi ọ̀pá náà dá òjò tójò bá fẹ́ rọ̀ tán bá nà sókè kò ní rọ̀ njọ́hun yóò kàn mọ́ kùkùkùkù ni tó bá kù sáátà tí ó rọ̀ yóò lè rọ̀ síbòmíì ni. Radiyallahu ta'ala anhu. bọ́pà yìí ṣe wà yìí ó láwọn àṣẹ táwọn àgbàlagbà fi ń pa dídí ọ̀pá náà lẹ́mú dání yìí ẹni tí ò mọ bí ṣe ń lọ ni ó pè ní fọ́níṣọ̀ àbí pákó lásán jẹ́ wo bọ́ lérí wò. Hayyakumullah. nìyẹn ó mọ gbogbo tó bá ti lè ṣiṣẹ́ aburú ó lè ṣiṣẹ́ oore náà ẹni tó bá lè tilẹ̀kùn mọ́ ó lè ṣílẹ̀kùn fún ọ níta bá wó bọ̀ lérí tó da nẹ́tíwọ̀kì ìràwọ̀ rẹ rú wọ́n lè fi tún ṣe padà ń ṣiṣẹ́ nǹkan míì náà nù dédé àṣẹ táwọn àgbàlagbà wa fi ń pa òun náà lẹ wá mú jáde yìí Alhamdulillah. àti tinú àti tita ó sì bára wọn mu Alhamdulillah. àga náà ò ní hun yín Amina. ẹ pẹ́ lérí oyè náà Amina. ẹ pẹ́ lérí ọ̀gá ọlá náà Amin. gbogbo ẹ̀yin tí bàbá bí pọ̀ oníkálukú sì ń lo tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òjíṣẹ́ kò jí òjíṣẹ́ kan lọ́wọ́ Hayyakumullah. àti sọ ọ̀rọ̀ ní pálífàánú lé ló ràwọ̀ mi ràwọ̀ náà tiẹ̀ náà ò fẹ́ nǹkan ṣe ni tó bá fẹ́ nǹkan ṣe yóò wá square root tiẹ̀ náà yóò rí gbígbà àbí so ẹni tó sì fẹ́ rí nǹkan ṣe ẹkọ́nọ́mì àsìkò yóò kàn ẹni ọlọ́run bá dá lérí tí ó rí nǹkan ṣe o bẹ́ẹ̀ náà lẹni tọ́lọ́run bá dá níràwọ̀ tó wá lo ayé èrò pọ̀ ń di oríire kò ní kí wọn náà má gba tékèwé tiẹ̀ Hayyakumullah. oníkálukú wa ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí dira wọn lọ́wọ́ bàbá kí yín dáadáa láàyè ìyá jọ̀hún ọlọ́run bá wa ṣàlékún oore yín. Amina wa malahaba rijalata yabuhu wa mani ala rijala fala yu'aba. mo wá fi
fi kíkí yín mo fi kí gbogbo àwọn àfa lẹ́yọ kọ̀ọ̀kan. Adamallahu hayatakum. mo kí àfa Luqman al-Luqmanul Hakim ayé ńlá bí gbogbo ẹ̀ sáà ti dín ńláńlá nísìn oníkálukú ti ń gbó kọ tuntun wá Hayyakumullah. torí rìsáàjì ò dúró ayé aláyé ńlá ni àbí ogo ńlá ayé ńlá ayé yìí náà tóbi ayé tó gbáyé mi Hayyakumullah. ọlọ́ba sàlékún dáadáa yín. Amina. mo kí àfa wa ajánásì Maulana al-Mufti. Adamallahu hayatahu. inú mi dùn láti tún rí yín sí. Alhamdulillah. ìtẹ̀lé àwọn àgbàlagbà oríire ni dédé oríire tí wọn máa wá rí lára àwọn àgbàlagbà àlékún rẹ̀ ọlọ́mọta bá ń jogún ẹ̀ fún yín. Amina. ọlọ́lá ilaha illallah. Amin. mo fẹ́ kí àwọn afa àlẹ́ ọkọ̀ọ̀kan o afa táwọn àlẹ́gbẹ̀ẹ́ Sheikh Lukmanu yìí afa Jalal ọlọ́run ní bá ń fi yín lẹ̀. Amin. afa wa tí wọ́n wọ alimusarafi sarafu náà ní kú láéláé. Amina. afa Khidiru ti lọ wọ́n ti lọ òkè gbogbo ẹ̀yin afa àlẹ́gbẹ̀ẹ́ wọn mo wá kí afa wa ọlá afa mi ọlá afẹ́ ní sí ó tó jẹ bí bá ń gbóhùn afa ẹ mọ̀ pé wọ́n jọ ọlá afa àwọn wọn sì jẹ́ tán. Hayyakumullah. naam ok ìpadà lọ bẹ. Hayyakumullah. ọlá afa mi ọlọ́mọ́sá bá ń ṣàlékún oore yín. Amina. bá ń ṣàlékún dáadáa yín. Amin. bá ń ṣàlékún àgbéga yín. Amin. ọlọ́lá ilaha illallah. Amina. kíkì yín jù báyìí lọ gbogbo ẹ̀yin afa àti nkí gbogbo ẹ̀yin afa lápapọ̀ ẹ dákun ẹ má bínú ẹ̀hún síkọ̀ so ẹ wà ń bẹ̀ ẹ́ àtọ̀ ó dà bẹ́ẹ̀ àti dino kí ló kọ̀ rẹ gangan náà ẹ́ Zakariya tọ̀ dino mi láàyè la mọ̀ tó kárí. Hayyakumullahu. so afa Zakariya afa wa Olúọmọ ẹ ṣeun ẹ kú àpọ́nlé ọlọ́mọba sàlékún oore yín. Amin. gbogbo ẹ̀yin àfọ alápapọ̀ kò sẹ́ni tí ń fẹ́ kí o ẹ dákun ẹ ń dákọ̀ àfọ àwa yé pé ọlọ́mọba sàlékún oore yín. Amin. àfọ àwa náà lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀yin àfọ tẹ́ dùn rí dáadáa yìí Olúwa ń wojú yín nínú yẹn ń dùn yìí àjókòó kan wá sì tún balẹ̀ Alhamdulillah. bójú bá ń sẹ́ndì mẹ́sẹ́jì mi wọn ní sọ fún yẹn kí yẹn tó máa wo àsìkò ìyẹn náà sọ àsìkò lónìí àmójútó àwọn wo yìí inú wa ń dùn. Alhamdulillah. ujuhum yawma izin nadira. Hayyakumullah. ọjọ́ náà ti ń débọ̀ ọlọ́mọ́sàájú gbé wá sí. Wa man abarija latayabu. Wa man alarija lafala yuhaba. nínú kalẹ̀ àwọn tá a gbọ́dọ̀ mọ́ kí Khalifa Muliku Suleiman Adamallahu hayatahu. Shamsu Zaman ó dá mi lójú ń pa àwọn náà ń bẹ lọ́nà báyìí torí gbogbo wa pàdé ní ààfin lọ́hùn. Hayyakumullahu. ọlọ́mọ́sà bá wa sọ wọn dé. Amina. bá wa ṣàlékún orí wọn. Amin. bá wa ṣàlékún dáadáa wọn. Amin. gbogbo ẹ̀yin jama Khalifa. Wa man abarija latayabu. ìmáàmù wa gbogbo ilé epo níyà yín ọlọ́ba ṣàlékún dáadáa yín o. Amina. ìmáàmù gbogbo ilé epo lásìkò tẹ́ kó sì wọ́n yìí ìmáàmù ẹ̀ mọ̀ káṣá ọ̀tún gan o. Hayyakumullah. ọlọ́run ní babẹ́ jẹ́ láyéláyé. Amina. ọ̀làlá ilaha illallah. Amin. gbogbo ẹ̀yin jama Shamsu Zaman olólùfẹ́ àfa Salati bá a ṣe á bá bẹ́ẹ̀ wọnú àlìjẹ́nnà bẹ́ẹ̀. Amina. ọ̀làlá ilaha illallah. Amin. gbogbo ẹ̀yin màmá wa mo kí gbogbo ẹ̀yin ya dáadáa tẹ jókòó ti ṣe ọlọ́run báyìí anabi ó máa gbé wá sí. Amina. mo kí Abu Mukhtar Adamallahu hayatahu. Abu Mukhtar broda BJ pàṣẹ máa pè wọ́n nù gbogbo ẹbí ṣe ń yéré yìí yóò máa yéré yìí so. Amina. ọ̀làlá ilaha illallah. Amin. kí ni wọ́n wí tiẹ̀. Wa man abarija latayabu. mo kí Imam Ghazali. Adamallahu hayatahu. Imam Ghazali. Wa man abarija latayabu. Imam Ghazali
Ọlọ́run bá ń ṣàlékún oore yín. Àmín. Èyí tá a ṣe lọ́dún yìí tọdún tí ń bọ̀ ó tún lárinrin ju tọdún yìí lọ. Àmín. Ọlọ́run ti ń fún yín ṣe kò ní kọ̀ dí àìmọ̀ ṣe sí. Àmín. La ilaha illallah. Àmín. Gbogbo ẹ̀yin àfáà lápapọ̀ ọjọ́ ti lọ. Àwọn tó sì jókòó dásìkò yìí ìfẹ́ ànábì ìfẹ́ Ọlọ́run ni wọ́n ní. Hayyakumullah. Àfáà wa tí kí ló kọ àfáà wa Asomodanny. Adamallahu hayatahu. Abdul Somod. Asomodanny. Aligilu wagilu Rabbani. Mahabubullahi Asomodanny. Aligilu wagilu Rabbani. Mahabubullahi Asomodanny. Ẹ má wọlé ma ẹ jókòó dáadáa. Jilu wagilu. Ẹ jẹ́ kí gòun jókòó. Ẹ tún agbádá òun ṣe. Mahabubullahi Asomodanny. Aligilu wagilu Rabbani. Mahabubullahi Asomodanny. Ibi kó lé náà ni yóò ti máa ṣe papọ̀. Mahabubullahi Asomodanny. Aligilu wagilu Rabbani. Fóònù sí lójú. Mahabubullahi Asomodanny. Ẹni tí ń ṣe kanu jábọ̀ máa pẹ́nu rẹ̀ nù. Aligilu wagilu Rabbani. Mahabubullahi Asomodanny. Mo kí àfa púpọ̀. Mo sì gbá. Wí kan sí. Aligilu Orí kìíní náà ti bọ̀ dáadáa. Rabbani. Mahabubullahi Asomodanny. Bá fún 5,000. Bá fún 5,000. Ọ̀dà ló wà fún 5,000. Orí tẹ̀. Ọ̀yá yìí. Ọ̀yá yìí. Wakilu Rabbani. Mahabubullahi Asomodanny. Marhaban ẹ ṣé bàbá. Jazakumullahu khairan. Mahabubullahi Asomodanny. Mahabubullahi Asomodanny. Marhaban jazakumullahu khairan. Mahabubullahi Asomodanny. Ọ̀yá yìí. Ọ̀yá yìí. Ó máa ṣe àrẹ́sẹ̀ púpọ̀. Hayyakumullah. Àwọn ni. Ọ̀dà ẹ di bílíọ̀nì àmẹ́. Àmín. Inna Allah yuhibbu an ya'mala al-'abdu 'amalan idha 'amila al-'abdu 'amalan an yutqinahu. Hayyakumullah. Nígbà tẹ́lẹ̀ kí búbá máa ṣe àrẹ́sẹ̀ tó pàfẹ́tì kí ló tẹ́lẹ̀ kí yóò máa ṣe rédèrèdè. Hayyakumullah. Ẹ gbé mọ́tò wa. Allahu Akbar. Mo gbádùn sẹ́wọ̀n púpọ̀. Lẹ́ẹ̀kan náà wọ́n sì mú. Hayyakumullah. Yóò máa dá sí. Àmín. La ilaha illallah. Àmín. Asomodanny. Adamallahu hayatahu. Pẹ̀lú ògo Ọlọ́run àti bẹ̀rẹ̀ lóore. Oore náà ò ní dúró láéláé. Àmín. Gbogbo ìyàwó ẹ̀ bá fà sáámi náà kínú mi dùn. Àmín. Nínú àsìkò yìí ẹni bá tún rọ́jú tó ṣe tànẹ́bì ó ti survive. Sallallahu alayhi wa sallam. Ẹni tó torí ẹkọ́nọ́mì Nàìjíríà tó postpone mòlúdì oore rẹ̀ ló postpone. Tó bá dẹ̀ náà kò ní rí ṣe. Hayyakumullah. Má dúró kó dẹ̀ kó tó rí nǹkan ṣe àsìkò tó lé ẹlẹ́jọ̀ ya wèrè ti ráyín lọ́rùn. Hayyakumullah. Ìdí líle náà láti ń bọ́ ọmọkùnrin. Bó bá wá dẹ̀ fún ọ bó o láti mọ̀ ń pórí gangan ló fẹ́ ṣe. Eríire tó bá ti easy jù sákò ń bẹ̀ wọ́n ń tàn ọ́ ni wọ́n lè pa ọ́ ni. Ìrìn eríire easy. Ẹgbẹ́ bọ́lọ̀ ṣe ń dá wa wo gbogbo gbà. Allah. Ìgbà tá a rò bí pé yà ń jẹ wa ni àṣà ń gbádùn. Nígbà àwọn aláǹjẹyà ewé yá ló dé yìí. Hayyakumullah. Bó bá wá postpone oríire tó ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run mọ̀ postpone package tó fẹ́ gbé fún ọ. Allah. Nídìí àsìkò yìí ẹ sì jáde báyìí. Àfa sọ wípé láta ìṣdúnà kàdíyà. Láta ìṣdúnà kàdíyà. Bó o bá fòfin dẹ́ra rẹ nú ayé yìí àwọn ọ̀tá ló kù tí ó máa fi ọmọ ṣe wù wọ́n.
لا تعيش دون قضية. eré nídìí kó wà disciplined, gbé òfin kalẹ̀ fúnra rẹ̀, gbé policy kalẹ̀ tó máa follow. Kò sí eré tí ò ní policy, kò sí eré tí ò ní instruction. Tíìmù tẹ́ bá rí tí ń win ni wọ́n set information gidi kalẹ̀ ni. Allah. Wọn kàn bọ́ sórí fídì kan máa ṣe rédèrèdè. لا تعيش. Bánu bá tiẹ̀ ń wọ ọkì náà ó ní ìdìlákàyè tó fi lò ó ya pílánì kalẹ̀ fún wa bẹ́ẹ̀ lọ́ǹtì. Mọ́kàn lu ayé láì mọ́ lòfin tó mọ̀ fọ́lọ̀. لا تعيش دون قضية. إذا كنت تعيش لتأكل وتشرب وتنام فاعلم أن العبيد كانوا يحصلون على هذه الأشياء زمن الرك. Ìdí tó fi fúnra rẹ̀ lófin ni tó bá jásí pé déédéé bórí rẹ̀ bá ṣe fẹ́ pọ̀ tó ó ti fojú yà á ó sì ń dírìmù rẹ̀ lóòótọ́, òfin tó le náà ló fúnra rẹ̀. Ẹni tó rí tó gba fọ́ọ̀sì hùn ìyà díẹ̀ kọ́ ló pàṣẹ o. Bọ́ọ̀lù tó wọnú nẹ́ẹ̀tì gbàkúgbà náà gbà o. Allah. Tán bá sí déédéé ìpá tí wọ́n tì bọ́ lára ni kò ní wojú lé. Ìwọ náà ò ní wojú lé tó ń lọ òun tó bá jẹ̀pá. Tó bá ṣe mọ ń bọ̀ tó bá ṣe mọ ni ó mọ wọ́n mọ̀ tì bọ̀ la. Ẹni tí bá ti ń sáfọ́ bẹ̀ kò lè wí ní ogun. Bá nàbì bá sáfọ́ bẹ̀ ni ṣé Islam ó rí díjòkó. Sallallahu alayhi wa sallam. Àwọn àtànáhùn náà sá fún. Gbogbo ẹni tẹ́ bá rí pé ó di gàárì ẹ̀sìn rẹ̀ tó pé dáadáa tí mímì mì tí ó sì ṣubú n tí ó jẹ kọ́ lókù tí ń wá n tó fẹ́ jẹ́ ní wá. Ẹni bá ní n tó fẹ́ jẹ́ yóò fún rẹ̀ lófin pé n tí ṣe ní n tí gbọ́dọ̀ mọ̀ ṣe ní n gbọ́dọ̀ dédìí eléyìí. Ó kàn wá ní gbogbo nǹkan ló mọ̀ jẹ, gbogbo kòtò ló mọ̀ wọ̀, gbogbo òrìn ló mọ̀ rìn, ó gbọ́dọ̀ lófin. Iyakumullah. Torí ẹni bá ní n tó fẹ́ jẹ́ òfin tí ó fúnra rẹ̀ náà lè. Tó bá jásí pé n tó fẹ́ jẹ ni ò ní pọ́blẹ́mù. Ìdí tó fi ní pọ́blẹ́mù ni pé ẹni tí ń bẹ nú ẹ̀wọ̀n náà wọ́n ń fún lóúnjẹ o. Iyakumullah. Ìrì tó fẹ́ jẹ́ ń bẹ o. Ẹrú tí wọ́n so mọ́lẹ̀ tán ìjó lọ bì kan. Olówó rẹ̀ tó so mọ́lẹ̀ ó fún ní tí ó jẹ. Allah. Ajásí pé wọ́n tó ń rìn kí tá so mọ́lẹ̀ òun náà dédé ẹni tá so mọ́lẹ̀ ní ọ tó bá jásí pé n tó jẹ nìkan ló wà lẹ́mìí rẹ̀. العبيد كانوا يحصلون على هذه الأشياء زمن الرك. Àríjàpá tó lo 150 years n tí ó jẹ kan pọ́blẹ́mù rẹ̀ wọ́n fún ní n tí ó jẹ ń jẹun. Àṣẹ́ni tó bá àlàyé jásí pé n tí ó jẹ nìkan ló wà múmú ẹ̀mí rẹ̀ òun àti Ìjàpá náà dédé ni wọ́n. Àìmọye ọ̀bọ tó lo 120 years ń rìn kan jẹ. Báyẹ̀ yìí náà ṣe lo tó sáà mọ́ rìn kan jẹ ni ó sáà ń jẹ kankan ó lè mọ́ tó ń jẹ tẹ́lẹ̀ nǹkan sáà ń wọkùn. Bàṣẹ ló wọ́n yìí náà tó jíjẹ sáà ń wọlé. Àmọ́ ń tá jẹ́ lágbà ẹni bá wá ní tí ó jẹ́ tó sì múmú lẹ́mìí ẹ̀ ó gbọ́dọ̀ fún rẹ̀ lófin. Nínú òfin tó fúnra rẹ̀ ni pé kò sí ìsinmi tó bá ti débi tó ń lọ. Iyakumullah. Kò sẹ́ni tí ò láìkì oorun in tó fẹ́ dì ló tájì. Kò sẹ́ni tí ò láìkì fàájì. Ta ni ò mọ ká fẹ́ràn sẹ́nu káwájì? Ta ni ò mọ gbádùn ayé ṣe? Àmọ́ òfin kan ní dè pé wá tó bá ti jẹ́ kínní ìwà ní pọ́blẹ́mù o. Ìwọ tó ń lo iṣẹ́ lọ́wọ́ ta ni o má ṣe kankan tó sì lè tẹ̀lé òfin o. Ìdákun òfin tèèyàn ló tẹ̀lé wọn o. Òun ṣàdúrà lọ́wọ́ wọn ni o má ṣe kankan. Kódà gbogbo àwọn tí ń pè òun kọ́ ti fóònù ní pé àsìkò yìí sẹ́ aláwa ní àdúrà 41 days kan à ń gbà wẹ̀. O mọ̀ pòfin kan ló ń tẹ̀lé wọn. Iyakumullah. Ó ṣe gbà wẹ̀ tán tó tún padà sí ti tán ni o má ṣe. Kúkú fún ààrẹ ní lifetime policy. Iyakumullah. Nísọ́ àfà. الذي يعيش لنفسه يستريح. Sórí ẹni tí bá ń sáyé nítorí ẹ̀mí ara rẹ̀ ó lè sinmi. Ẹ̀yin ìyá wa ẹni náà ṣe rí ayé tẹ̀yìn nìkan kọ́ lẹ wá. Ayé táwọn ọmọ yín náà mọ̀ jẹ táwọn táàbù nu kọ́rẹ́tì yín lágbà. الذي يعيش لنفسه مرحبا. يستريح. Ẹni tó bá jásí báyé tiẹ̀ nìkan ló fẹ́ ṣe yóò sinmi. Àfà Asomodanny ìyẹn kéré ń dìṣẹ́ ẹ gbọ́
kò sì sí ibi tí yẹn bá dé nínú ayé yìí tí ó lóun fẹ́ sinmi marhaban. Hayyakumullah. ìrìn kù lẹ́yìn ìrìn tó bá ti rí ìtàn kú bó ṣe lò ó maintenance ọlá ju ọlá lọ bó bá ti tẹ̀ ọ́ lọ́wọ́ bó náà ṣe ní jẹ́ àgbà lójijì ẹlòmíín sàlẹ̀ òun ti ń lé ní ọwá ló ti débẹ̀ kọ́dà lómi ò máa dásà pé ní ìta ti ṣe yìí ó ti kọjá láàyè yìí kí ẹ̀ má wí bẹ̀ mọ́ láàyè yìí kò sí tó kọjá o gbogbo ìyà tó jẹ́ ọ́ sẹ́yìn ó lè lùgọ̀ yín sọ ọ ni kó lè lose guard kò sí ìyà tí máa lọ yányán sórí gbogbo problem tó bá fèsì ké lọ yányán ó lè lùgọ̀ ni ó fẹ́ sọ sáàfù ni tó bá gọ rẹ tó bá lẹ counter attack ó lọ́nu so máa pẹ́ gbà tí yà fi ń jẹ́ ohun ètí ìyọkùn. kí ló wí àfa. kò tí ì yọkùn kò tí ì rí nǹkan jẹ́ gbàùn ìgbà tí yàwùn fi ń jẹ gangan gbàùn kò rí nǹkan jẹ àmọ́ gbà tí gbádùn díẹ̀ ti déhùn tó rò bí pé yàwùn ti lọ rí lúgọ̀ ó fẹ́ jẹ́ owó ẹ̀ ní kó lè rẹ́ran bù sórí gbogbo wa láyé píkítọ̀ méjìlá ní sórí píkítọ̀ tó ń wo ààrẹ ńgbà tí gbádùn wa òun píkítọ̀ kan nù píkítọ̀ míì náà tún wà tí yà máa ń fún ni tí wọ́n wó yàrá ìtàn ní dààmú mọ́. Hayyakumullah. Alladhi ya'ishu li nafsihi yastarih. Somodany ìwọ ni ń bá sọ̀rọ̀ jòkó yàmà náà olówó lẹ́yìn jókòó òun náà. Alladhi ya'ishu li nafsihi yastarih. Walakinahu ya'ishu sagiran wa yamutu sagiran. àfẹ́ ìdákun ẹ lè jókòó owó tẹ náà tó ẹ ṣeun ẹ kú fẹ́. ولكنه يعيش صغيرا ويموت صغيرا. sọ́ra ẹni tí bá ń sẹ̀mí nítorí ẹ̀mí ara ẹ̀ nítorí ti ẹnìkan ẹ má dá sáré pé kó sà ti dáa fún ọ má sáré kó kà ti dáa fún ọ nìkan káwọn àrọ́mọdọ́mọ rẹ máa wá jẹ̀yà tiẹ̀. eré tó ní kálukú ń sá nísìn eré ti ẹnìkan ni má sáré ti ẹnìkan má gbìyànjú ti ẹnìkan ẹni bá gbìyànjú ti ẹnìkan títí ẹnìkan òun ní olóhùn ti débẹ̀ òun ti arrive ìwọ ti débẹ̀ so lápò ọmọ rẹ dání Allah so sì pókọ̀ dílé yín rẹ ìwọ táwọn ẹgbẹ́ rẹ ń pè ọ́ tó ń kọ́ ti fóònù bílì mélòó níràwọ̀ rẹ lè gbà ìwọ sákàníbalẹ̀ sí rẹ́lẹ̀ fún bílì ó mọ̀ pé ó ti débi kankan yẹ́kẹ́lẹ́ bílì ẹ̀ kó sì máa dáhùn kọ̀ọ̀kan nu wọn ó mọ̀ pé wà tí sápá sì jọ rìn ni ó kàn disguise fún ọ ni. لكنه يعيش صغيرا ويموت صغيرا. sọ́ra ẹni tí bá ń sẹ̀mí nítorí ẹ̀mí ara rẹ̀ nìkan kókóhun sáà tí rí bá ti ṣe nìkan yóò ayé yìí láyé tó wà yìí ìyẹpẹrẹ ni ó fi lò tó bá tún kú náà ìyẹpẹrẹ náà ni. Hayyakumullah. ẹ̀yin ya wa Jude. àfa Somodany ọ̀rọ̀ yìí bí bá ṣe ń darí ẹ̀ sí gbogbo ayé ẹ̀yin tẹ́ ẹ pè wá bí ẹ̀yin lọ̀rọ̀ òun náà ń bá wí jù. Jude لك فكرة تستحق أن تموت لأجلها. gbé pílánì kan sínú ayé rẹ tí ò ní jó oorun sùn pílánì tí ò ní jó ráyè tó yẹ pé tó bá ti rántí pé ibi tó ń lọ ni ò ní gbádùn ó kà tún tají náà ni sóòrí tó o bá ya pílánì tí ó mọ gbóòórùn lójú rẹ fúnra rẹ kí wọ́n sẹ́ẹ̀tì aláàmù ẹgbẹ̀rún fún ọ kò ní ta ojú o Allah. wọ́n ló sẹ́ẹ̀tì aláàmù fúnra rẹ lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ mi ò bá sẹ́ẹ̀tì aláàmù tó bá dún lóru wọn náà ló lù pa. Jude لك nítorí فكرة. sórí tó bá ní dààmú rẹ tó lágbára tí ń bẹ nù rẹ o gbọ́ ìwọ ló mọ sẹ́ẹ̀tì aláàmù fún fóònù rẹ so mọ pé aláàmù fóònù ní jí ọ àmọ́ ọ̀ ló mọ jí aláàmù fóònù ó mọ kí ìdààmú rẹ mọ tayàn jí káláàmù tó dún ó sẹ́ẹ̀tì aláàmù sí 3 o'clock ó ti jí láti 1 o'clock ìwọ ti ń bá sẹ́ẹ̀ lọ́njẹ́ aláàmù sẹ́ẹ̀ wá dún kolokolo dákẹ́ ìwọ ló sẹ́ẹ̀tì aláàmù ìwọ ló ń pàṣẹ fáláàmù. Hayyakumullah. àmẹ́ni tó sẹ́ẹ̀tì aláàmù lásán tẹ́mi rẹ̀ ò sẹ́ẹ̀tì aláàmù bó bá dún 3:30 ìsọ̀rọ̀ bí ó ṣe lójú fóònù ń bolẹ̀ yóò ọkọ̀ ọmọ fi sí sùúrù 5 minutes nígbà tó bá yá yóò dojú rẹ̀ dé ọwọ́ rẹ̀ ló sẹ́ẹ̀tì aláàmù nù ẹ̀mí rẹ̀ ò sẹ́ẹ̀tì ẹ̀. Jude لك فكرة تستحق أن تموت لأجلها. gbé ìròrí ńlá sínú làákàyè sínú ayé rẹ̀ ìròrí tó já sí pé tábàdísọ̀ lè kú fún ó lò lè kú fún. ìsáfúnkú kọ́ ni èjẹ́ ń pààyàn bàbá ìsáfúnkú kọ́ ikú ni tó ṣọ́ọ̀jù wọ́n ní à ń sáfúnkú à wọ́n ní tó bá yẹ wá wọ́n ní wọ́n tètè pa wá èkìkì ò pé ó rẹ́dì ìwọ́ tó ń bẹ láyé tán mọ́ ń pò
wà nù ẹbí gan so mọ́ kojú kúdé kú báwọn. Hayyakumullah. ẹni tó wà láyé tàn tiẹ̀ káàsì kankan wọ́n ka nọ́mbà àwọn tó wà ládùúgbò wọn ni ẹ̀fọ́ òun lẹ̀ mọ́ ká tiẹ̀ mọ́ wọ́n yọ nọ́mbà rẹ̀ lẹ̀ lójú ayé ó ti kú báwọn náà nù. ìròrí tó já sí pé ó dúró pé sẹ́ nídìí ìta wà yìí tó bá jẹ́ Judi laka fikratan tastahiqu an tamuta li ajliha ya sahibi inna alladhi laysa ladayhi shay'un yamutu li ajlihi laysa ladayhi shay'un ya'ishu li ajlihi la ta'ish duna qadiyya إذا كنت تعيش لتأكل وتشرب وتنام فألم أن العبيد كانوا يصلون على هذه الأشياء زمن الرك الذي يعيش لنفسه يستريح ولكنه يعيش صغيرا ويموت صغيرا جد لك فكرة تستحق أن تموت لأجلها يا صاحبي إن الذي ليس لديه شيء يموت لأجله ليس لديه شيء يعيش لأجله. ẹni ọlọ́run bá ń bẹ láàrin kó bá kígbe Allahu Akbar. ìdí tó jẹ máa sọ báyìí wọ́n ní a máa motivate àwọn èèyàn máa mú nírọ̀lẹ́ ń pa àmọ́ motivational speaker àti padà ń pa rẹ̀ kò sẹ́ni tí ò ní di motivation ló fi jásí pé àmọ́ rì níwọ̀n àsìkò tá a wá ní di motivation jù ní kò sẹ́ni tí ò máa gbìyànjú kò tí ì yọ lójú oṣù ẹlòmíì. Hayyakumullah. bẹ́ẹ̀ bá wa ń sọ fún pé ó débẹ̀ ẹ̀mí tiẹ̀ nù máa balẹ̀ kó dà ń pa àsìtúlẹ̀ rì níwọ̀n rìtíráì ló láyé nọ́mbà tó dá ilé ẹ̀kan tó dojú fóònù bolẹ̀ èkéèké ò pé ni ṣé wọ́n sọ fún wọn pé rìtíráì lè tà wọ́n sọ fún wọn ní o mọ́ jùlẹ̀ ni ó mọ rìtíráì náà ni tí ó fi bọ́ sóhun. yá sahibi. Asomodanny àti gbogbo wa lápapọ̀ níkàlẹ̀. innal ladhi laysa ladayhi shay'un yamutu li ajlihi. tó bá wáyé rẹ wò tó bá rí pé kò sí tó wọ́ tí kò kú fún nú ẹ̀ kò sí tó wọ́ tí kò protect with everything you have. laysa ladayhi. sórí ọ̀tá tó fẹ́ mú ni yóò fún ọ condition ọ̀tá kọ̀ọ̀kan mú láti pẹlẹbẹ ni pé má ṣe nǹkan báyìí mọ́ o tó bá ti gbọ́ sí wọn lẹ́nu sórí ibi tó lọ jókòó sí ìhun náà ní tó lò ṣe mọ́ o ibi tó tún lọ jókòó sí nítorí pé o sá fún wọn wọ́n tún wá bá wọn pé dìde ń bẹ̀ wọn. wọ́n sọ fún adìẹ kan máa ń ṣe kámọ̀ ní gbogbo àṣùbà ní ẹ̀gbẹ́ ilé kèfèrí kan bá a ṣe bá nínú tànù ẹnu wa lè sọ fún pé wá díẹ̀ yìí sórí kámọ̀ tó ń ṣe ní gbogbo àṣùbà yìí ó ń disturb mi ó gbọ́dọ̀ ṣe kámọ̀ yìí mọ́ tó bá tún ṣe kámọ̀ òun lẹ́ẹ̀kan sí tó tún dún kòkòrò kò tó máa ń ṣe gbogbo àṣùbà òun ìdù ọ ni. Allah. ó di pẹpẹ súpù ni ó bá sá ó bá ní ẹgbọ́ ad-daruratu tubihul mahzurat. Hayyakumullah. ẹgbọ́ pàṣẹ tí nípa fẹ́ ní wàhálà nísìnyí wọ́n fẹ́ pa mí torí làdáni kí ọ̀rá fìyún lẹ̀ jẹ́jẹ́ kò bá kọ́ mọ́ ó kọ́ kò kọ́ mọ́ ó bá dákẹ́. Allahu akbar. Allahu akbar. ẹni tó fún kọ́ndíṣàn náà ló wá tún lè bá pé ó kọ́ mọ́ ni nígbà tẹ́ ti ní àmọ́ kọ́ mọ́ pẹ́ pa wá ó ní ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ ní tí mo ní o ṣe òun bó ṣe gbọ́ sí mi lẹ́nu ìwò yìí ọ̀la tó o bá yí ẹyin bí abo ẹdìẹ ìdù ọ ni. La ilaha illallah. ó ní ẹni má kọ́ mọ́ mo dákẹ́ ìyún ṣe é ṣe ẹ tún ní wá yí ẹyin bó mo ṣe fẹ́ yí ẹyin bó làkọ ẹdìẹ ṣe yí ẹyin ó wá lè fẹ́ ìjọ ní ògbọ́ kọ́dà nísìnyí ikú ti wá ṣú ọ fóun báyìí kóun wá kú lẹ́ni tí ó lè wà lìjẹ́ náà kò wá pè ju kí wọ́n wá pa òun rédèrèdè kóun má rí bídé sí lọ. Allah yá sahibi. bẹ́ẹ̀ láyé òun kálukú rí tó bá ti tẹ̀lé kọ́ndíṣàn ọ̀tá bàbá ńlá arọ ni ó padà sunkún kẹ́yìn rẹ̀ náà ni. inna
الذي ليس لديه wọ́n ní o má ṣe kíní ìmọ̀ ó sì béèrè ó wá sún fún wọn wọ́n á padà sún ọ bọ́lẹ̀ náà ni ntọ́ o bá wà ní díẹ̀ tó o bá rí yẹn challenge yẹ kò sí rire ń bẹ̀ nù Allah. wọ́n gbọ́dọ̀ fi ọ́ lákàlàkà Asomodanny ọ̀dọ́ ló dáa kí yẹn bẹ̀rẹ̀ tó kàn nǹkan burúkú ni kò láti tóbi kan ọmọ kékeré sì ni wà ó máa gbẹ́jẹ̀ ọmọdé ní máa dùn lẹ́nu àwọn ẹlẹ́yẹ jù Hayyakumullah. nígbà tí yẹn mú yúgọ́tì ni wọ́n ní àṣẹ dáyé ni kó tó dáyé làwọn ti mọ ogun tó fẹ́ fi ọ́ ṣe Allah. ó mọ ọmọ àkókò ṣe ń kú lọ́jọ́ tí wọ́n bí ta ló ṣe La ilaha illallah. ìgbà kan náà máa ń sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní ọlọ́mọṣà wọlá ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn yìí ọmọ wo ni ò lẹ́sẹ̀ lọ́rùn ọmọ àkókò wo ni ò lẹ́sẹ̀ lọ́rùn wọ́n àti sun ọmọ míì tán ti kó ẹsẹ̀ kalẹ̀ fún La ilaha illallah. tí wọ́n ti ń ṣe press up fún pé ọmọ yìí tó bá dé inú oyún lọ́mọ mi ti ń fèsì problem kásì bí ọmọ kó má létí kan sọ́lọ̀ ní òfun ni ìfẹ́ nìkan àwọn kan ló dìlí tiẹ̀ ليس لديه ọmọ wa شيء. dé kò lẹ́sẹ̀ ọmọ ló dé kòkòkò ẹ dákun ojú wa wà nímú ṣé ọlọ́mọ kan rí lókèjì nǹkan báwọn ṣèbá àwọn kan náà lè ṣe wèrè lábẹ́lẹ̀ àwọn náà lè dàn kí nǹkan wò lára rẹ̀ ليس ta لديه. lòun ṣẹ̀ má fojú ọmọdé wo rẹ o táyé bá ti lè fàgbá kó lọ ká sọ sídìí wọn náà lè fẹ́ rire lọ wọn ó lè fẹ́ rire lu ayé rẹ tí wàá sọ sídìí Allah. tó jẹ lọ ẹnìkan kò kéré fẹ́ rire kankan mọ́ o wọn ni kò kàn mọ́ gbọ́nà eribu tó bá gbọ́nà eribu tó fi lọ họ́ọ̀tì àwọn èèyàn bọ̀ jẹ́ o nǹkan kò sì ní ṣe wọ́n wọ́n ló ń họ́ọ̀tì ló ń náwó bí ìyá rẹ bá dé wọ́n ló dàjẹ́ ليس لديه àmọ́ شيء. náà aláàlí ń bẹ oníkálukú ò fẹ́ ṣe wàhálà púpọ̀ mọ́ ni ó lè máa kàn sórí lẹ́kùn tá à ń sí òun gangan ní palliative wà nù ẹ̀ warehouse tó bá ní palliative nu títì ló bá ó mà wá kàn ó kanlẹ̀kùn lẹ́ẹ̀kan sì yẹ́yìn padà ó tíráì kó fi pa sí náà so wọ́n tilẹ̀kùn kò túmọ̀ nǹkan fi kọ́kọ́ sí lẹ́nu wọ́n kàn lè gáru ẹ̀ ẹlòmíì kan kanlẹ̀kùn lẹ́ẹ̀kan ni ó níwọ̀n sí má ṣe bẹ́ẹ̀ Asomodanny irun tí yẹn máa dálẹ̀ yìí mòlúdì ti dín pé bí yẹn bá dálẹ̀ bó bá dálẹ̀ nítorí owó ó ronú díẹ̀ tó bá ṣe tán o Hayyakumullah. wàláì gbogbo àwọn piano tán lù sí ọ létí bọ́lọ́hún bò bá rán yẹn sẹ́ báwọn kan bá ṣe ń gbádùn bọ ẹnu òun so rẹ́kù tó bá ń sun wọ́n kò bí kò ń gbádùn ẹ̀ ni wọ́n mọ̀ pẹ́kun gbèsè ni. ليس لديه شيء يموت لأجله. ó ti di bẹ́ẹ̀ ni ẹni tí bá àfi kéèyàn kan pa ọkàn pọ̀ kò lẹ́mìí pé sẹ́ àmọ́ ṣe ń so ní ànípadà ní sọ́ọ̀fà. ليس لديه شيء يعيش لأجله. ẹni tí ò bá ní tó lè kún fún kò ní tó lè wà láyé fún náà nù. Allah. ajiwa Asomodanny دام الله حياته. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ yìí ẹ ya pílánì bẹ́ẹ̀ náà ni inú mi dùn bẹ́ẹ̀ ṣe kì í ṣe báyìí àti gbogbo àwọn tí ń gbìyànjú bẹ́ẹ̀ àánú Ọlọ́run pọ̀ ju gbogbo wa lọ kò sí sẹ́ni tọ́lọ́ òní fún tékèwé tiẹ̀ ntòhun náà ń ṣe ò fẹ́ ṣe kílódé tó lè ṣe ẹ lè jọ máa ṣe kankan náà èrè ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run fún yín Allah. kọ́sítọ́mà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wà nájà yín nígbà tó bá fi mú Haúsá gbogbo wọn tó tò sójú kan ọlọ́àfà mi tóníkálukú ń ta tòmátò tá sì ń pín tóníkálukú sì ń rèrè tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kílódé àwọn náà fà náà lè rèrè tiwa Ọlọ́run mọ́sà pín tẹ̀yìn náà fún yín sí Ọlọ́run kó pín tiyín náà fún yín. gbogbo ẹ̀yin àfà tẹ jókòó tì wọ́n Gbogbo ẹ̀yin àfa alápapọ̀ tẹ jókòó tì wọ́n. tẹ kún àfà lọ́wọ́ Tẹ kún àwọn àfa wa lọ́wọ́. Ọlọ́run mọ́sà má bá kún ẹ̀yin náà lọ́wọ́ Ọlọ́run bá a kún ẹ̀yin náà gbogbo lọ́wọ́. ẹ̀yin ìyá tẹ jókòó yìí tẹ dìde gbogbo yín lápapọ̀ Gbogbo yín lápapọ̀. tẹ fi jókòó yìí dùn àfà nú Tẹ fi dùn àfa ń bọ̀ nú. tínú wọn fi wá dùn pé àwọn èèyàn ń wá èrò wá gbogbo ìgbà tẹ́yìn náà bá ń dalẹ̀ Ọlọ́run máa bá ń kún yín lọ́wọ́. Ọlọ́run máa kún yín lọ́wọ́. ọlá la ilaha illallah La ilaha illallah. ọlá muhammadu Ọlá rasulullah Muhammad yìí Rasulullah. tá a ṣe lọ́dún ọlọ́mọṣà jásà ìmọ̀ye ọdún Jáṣí àìmọye ọdún. ọlá fatia odidi kan yìí Ọlá Fatiha odidi kan yìí. bá ń fi sílẹ̀kùn àánú fáfà sí Bá a fi sílẹ̀kùn àánú fáfá sí i. sílẹ̀kùn àánú fún gbogbo wa sí Sílẹ̀kùn àánú fún gbogbo alápapọ̀. ìpolówó àánú Ọlọ́run òwọ́n ọlọ́mọṣà pín kárí gbogbo wa Ọlọ́run kó pín káàkiri gbogbo wa. ọlá la ilaha illallah La ilaha illallah. bismil fatiha. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين 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 يا الله. Allah. Aki Salaty Abdur Raheem Albaarizy.